Ẹ káàbọ̀ sílé iṣẹ́ wa o. Ọdọọdún bí ṣàlàáfíà la bá gbogbo lé. A kí yín níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wá lákòókò ọ̀wọ̀ yìí. Bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Yorùbá Nation ní ọ̀nà àbáyọ o. Bẹ́ẹ̀ ni, Yorùbá Nation ló lè ṣe. Lọ́wọ́lọ́wọ́ báyìí lórí awuyewuye tó ń lọ tí obìnrin yìí, in fact ọ̀daràn la máa pè obìnrin yìí. Gbogbo àwọn ọmọ Yorùbá ti jáde tán o, wọ́n ti bínú tán. Woman yìí dẹ̀ jáde, ó dẹ̀ ń sọ ìsọkúsọ, gbogbo wa dẹ̀ dákẹ́. Ó ń pariwo pé Nnamdi Kanu tí òun àti olóyè Sunday Igboho tí wọ́n ṣẹ̀, àti ẹ̀ sọ̀rọ̀ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ kan náà báyìí. Ó ní tí wọ́n ṣẹ̀, ibẹ̀ gan là ń lọ o. Pé Nnamdi Kanu yìí wà ní ọgbà ẹ̀wọ̀n, ṣùgbọ́n olóyè Sunday Igboho ó ń rìn, gallivant káàkiri, kò sí nǹkan tí wọ́n ṣe fún un. Pé Tinubu ò lè mú mọ́lẹ̀ ni. Pé kí ló dé tí Tinubu ò ṣe mú olóyè Sunday Igboho mọ́lẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá, àsìkò ti wá tó báyìí. Kí gbogbo wa ká fẹnu sí ọ̀rọ̀ yìí. Ó dàbí àwọn èèyàn wọ́n kàn rọra ń sọ díẹ̀díẹ̀. Ó yẹ àsìkò ti tó láti jẹ́ kí woman yìí, kí gbogbo àgbáyé mọ̀ pé woman yìí òun gangan ló ń sponsor àwọn Fúlàní. Bẹ́ẹ̀ ni, pé woman yìí àwọn ni wọ́n ń da ìlú rú. Àṣírí wọn ti tú báyìí. Ó mà ṣe o. Kí àwọn tí wọ́n pààyàn kiri, tí wọ́n fún yàn lọ́rùn, tó ń bá àwọn obìnrin sùn, tí wọ́n jẹ́ káwọn ọmọ oko wa lọ sóko gbádùn, tó ń pààyàn lójoojúmọ́, kí wọ́n ní pé kí irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn kí wọ́n máa rìn kiri, kí wọ́n máa gba owó lọ́wọ́ àwọn ọmọ ìlú. Kí irú woman yìí máa sọ́pọ́ọ̀tì àwọn tí wọ́n pààyàn. Nígbà tí Buhari wà ń bẹ̀, tí ó fún àwọn agbésùmọ̀mí, tó fún wọn láyè tí kán máa wọlé, kán máa pa àwọn èèyàn, kán wọnú ilẹ̀ Yorùbá, kán máa pọ̀ ọmọ Yorùbá, kán máa bá àwọn obìnrin wa sùn. Kí wọ́n máa bá àwọn obìnrin wa sùn, kí wọ́n máa pa àwọn tí wọ́n fẹ́ ran àwọn ọmọ Yorùbá lọ́wọ́ tó dáko, kán máa pa wọ́n pakúpa. Woman yìí àti Buhari tí wọ́n jáde tán, tí wọ́n ń jẹ́ kí gbogbo àwọn èèyàn máa wọlé. Kí olóyè Sunday Igboho rẹ̀ jáde pé bẹ́ẹ̀ ṣe ń pa àwọn èèyàn wa yìí, kò bójú mu. Pé bí ẹ ṣe ń bá àwọn ọmọbìnrin wa sùn kò bójú mu. Ṣé bẹ́ẹ̀ ṣe ń wọnú igbó wa, tẹ́ ń da gbogbo oko wa rú, tẹ́ ń ṣe oríṣiríṣi. Bá yín jà, fẹ́, torí Ọlọ́run ẹ fi àdúgbò wa lẹ̀. Nǹkan tó lóye ẹ̀ṣẹ̀ tó lóye Sunday Igboho ṣẹ̀ nìyẹn, tí woman yìí jáde tán tó gbẹ́nu burúkú. Àwọn olórí burúkú tó jáde tó ní pé ó yẹ kán mú mọ́lẹ̀, ṣùgbọ́n àwọn tí wọ́n ń pààyàn kiri kò sọ anything ń pa wọn yẹn. Kò sọ̀rọ̀ ń pa Gumi negotiator tó ń rìn kiri báyìí lálọ́ àtàláfíà, tó mọbi táwọn agbésùmọ̀mí wà, kò sẹ́ni tó sọ yẹn, kò sọ nípa yẹn. Buhari tó yẹ pé ó fi wọ́n lẹ̀ kí gbogbo wọn máa wọlé, tí wọ́n ṣe oríṣiríṣi, kò sẹ́ni, àwọn yẹn ń rìn kiri láyọ̀ àtàláfíà. Gbogbo àwọn bókobòko tí wọ́n ti pààyàn nípakúpa, tí wọ́n wá fún wọn ní amnesty, tí wọ́n náà ti de-radicalize wọn pé kán má pa wọ́n, táwọn yẹn rìn kiri, àwọn yẹn lọ ní àlàáfíà, àbí àwọn yẹn lọ ní immunity láti máa rìn kiri, láti máa gbádùn. Ṣùgbọ́n olóyè Sunday Igboho tí kò gbébọn, tí kò pààyàn rí, tó kàn ń jà fún àwọn ọ̀ràn Yorùbá pé torí Ọlọ́run ẹ má pa àwọn èèyàn wa mọ́. Ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ nìyẹn. Tí woman burúkú yìí jáde, tí ó dẹ̀ láyà, ó máa ṣe o. Ó fi wá hàn pé ìjọba Nàìjíríà ò ṣiṣẹ́ kankan. Ìjọba Nàìjíríà ti kú. Irú àwọn èèyàn báyìí, according to constitution, kò yẹ kí irú àwọn èèyàn báyìí kán tẹ̀ lẹ́nu àti máa sọ̀rọ̀ lẹ́yìn tẹ́ bà gbogbo ìlú jẹ́, tẹ́ gbé àwọn agbésùnmọ̀mí wọlé, tí gbogbo àwọn agbésùnmọ̀mí tó wọ́n ti pààyàn tán, ẹ̀yin máa tún ní pé kán fi wọ́n lẹ̀. Báyìí sọ̀rọ̀ lọ́wọ́ báyìí, gbogbo àwọn bókobòko tí wọ́n ti pààyàn lóríṣiríṣi, oṣooṣù ni ẹ fi ń gbé wọn wọlé, lẹ́fi ní kán máa dáríjì wọn tó wá ti mú wọn. Meanwhile, this same set of bókobòko, àwọn ni wọ́n ń pa gbogbo àwọn sójà. Tẹ́ bá ti jù wọ́n sáà ní àwọn sójà, wọ́n máa tún pa wọ́n náà ni. Lọ́wọ́lọ́wọ́ báyìí ṣe bí àwọn bókobòko wọ́n ti kó gbogbo irinṣẹ́ tí ìjọba rà fún àwọn ọmọ ìlú, tí wọ́n rà fún àwọn sójà pé kán fi dáàbò bo àwọn ọmọ ìlú, wọ́n ti gbé lọ. Woman burúkú yìí ò jáde. Hajia Naja'Atu kò jáde.
ṣùgbọ́n kò jáde kó sọ pé pé bí àwọn bókobòko bí wọ́n ṣe ń pààyàn kò sọ anything sí, but ọ̀rọ̀ olóyè Sunday Igboho ẹni ẹlẹ́ni tí kò gbébọn dání tí kò pààyàn, ó mà ṣe o, irú ìlú wo la wà yìí? Gbogbo ọmọ Yorùbá ẹ jáde tán, ẹ ká pariwo woman yìí jáde kí international community kan mọ̀ pé woman yìí agbésùmọ̀mí ni, kan mọ̀ pé woman yìí àwọn ló ń sponsor gbogbo àwọn tí wọ́n ń pa àwọn èèyàn ní Nàìjíríà. Àṣírí ti tú o, àṣírí woman yìí ti tú, kò lè escape ẹ̀ kó tó lè jáde, tó fi lè jáde tó ní pé olóyè Sunday Igboho tó fẹ́ kí ààbò wà nínú ìlú, ó mà ṣe o, tó fẹ́ kí ààbò wà nínú ìlú, tó fẹ́ kí ìsinmi wà, kí freedom wà fún ọmọ Yorùbá, tí àwọn Fúlàní tí àwọn ará bíi tí woman yìí àti Buhari tí wọ́n rán wá pé kó má pa wá mọ́, kí woman tó lè jáde kó máa sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn pé kí olóyè Sunday Igboho pé kí wọ́n mú mọ́lẹ̀, ẹni tí ò ṣe kí ló fẹ́ mú mọ́lẹ̀ fún? Meanwhile àwọn tí wọ́n ń pààyàn kiri mú àwọn yẹn mọ́lẹ̀. Àṣírí yín ti tú o. Gbogbo ọmọ Yorùbá woman yìí ò gbọ́dọ̀ escape ẹ̀. Ká máa pariwo ẹ̀ lójoojúmọ́ pé àwọn ni wọ́n ń pa wá ní Nàìjíríà. Ká máa pariwo ẹ̀ lójoojúmọ́ pé àwọn ló gbé àwọn agbésùnmọ̀mí wọlé. Sínsì kò lè sọ anything nípa àwọn tí wọ́n pa wá, ṣùgbọ́n àwọn tí wọ́n ní kó má pa wá mọ́ òun nìkan ní kó máa mú mọ́lẹ̀. Irú ìlú wo lélẹ̀? Wọ́n dẹ̀ jẹ́ kí woman yìí jáde kó máa sọ̀rọ̀, ẹnu ẹ̀ dẹ̀ ń yọ̀. Ẹ rí pé àwọn ilé gangan, àwọn gangan ni ọ̀bàyéjẹ́. Ọmọ Yorùbá àsìkò ti tó, a gbọ́dọ̀ pín. No. Bẹ́ẹ̀ ni àṣírí wọn ti tú, àṣírí Hajia Naja'Atu àṣírí ẹ̀ ti tú o. Ó ti wá fi hàn báyìí wípé àwọn woman yìí òun àti Buhari àwọn ni wọ́n pàdé àpòpọ̀ kí wọ́n máa kán rán àwọn tó ń fún àwọn Fúlàní láyè kí wọ́n wọ ilẹ̀ Yorùbá kó máa pa àwọn ọmọ Yorùbá. Nítorí tí kò bá ń ṣe bẹ́ẹ̀ ò ní pé kí ẹni tó ní kó máa pa àwọn ọmọ Yorùbá mọ́ pé kí wọ́n mú mọ́lẹ̀ kán jù sínú túbú. Ṣó ti wá yé yín báyẹn ọmọ Yorùbá? Mo like kọ́mẹ̀ntì kan tí ẹni yìí sọ, ó mà ṣe o, kábíyèsí Elédùmarè. Ó ní pé I think this Hajia campaigner of Tinubu, Hajia Naja'Atu of campaigner of Tinubu group is talking nonsense. Igboho Isha is never a criminal. It is unfortunate that Nigeria under Buhari, the grand patron of Miyetti Allah, ex-men terrorist, bandits, promoted insecurity and injustice, insurgency, corruption, genocide, bigotry, etc. The Fulani terrorists are killing, raping, and then kidnapping innocent people for ransom, invading the Nigerian state with a Fulani terrorist bandit who Buhari granted free entry in Nigeria. This Hajia did not talk about the atrocities committed by the APC government in power. What about Sheikh Gumi, the negotiator for bandits, another criminal representing the sponsors of terrorist bandits, those who are supposed to be in prison for crime against humanity are walking about freely. But those who are saying enough is enough, stop killing my people, stop killing innocent people, stop invading my indigenous people farmland, are now being hunted as criminal. It's so unfortunate that this set of people are coming out boldly to talk about people that are fighting for the good people of Yoruba land not to be killed without any harm. So they are fighting without any firearms. You are not saying they should detain them. But your own people that are buying our people on a daily, that are up till now, you are saying they should give those one amnesty and be moving freely. Ọmọ Yorùbá ó ti wá dojú ẹ̀ báyìí. Má jẹ́ kí woman yìí sinmi o. Woman yìí gbọ́dọ̀ wálẹ̀. Because tá bá jẹ́ kí woman yìí sinmi, àwọn èèyàn burúkú bí ẹni báyìí wọ́n tún máa jáde sí. Wọ́n máa gùn wá gàlégàlé torí Ọlọ́run. Ìdí tá fi ń pariwo pé a gbọ́dọ̀ pín ìlú yìí. Pariwo pé Hajia Naja'Atu, you are a terrorist. Agbésùmọ̀mí ni woman yìí. Àṣírí ẹ̀ ti wá tú báyìí. Agbésùmọ̀mí ni woman yìí o.
ẹ fi olóyè Sunday Igboho lẹ̀. Olóyè Sunday Igboho ṣe apààyàn, kò ń ṣe agbésùmọ̀mí, kò gbébọn, freedom of àwọn èèyàn ni ó ń jà fún. Àfi kí Elédùmarè gbà wá. Yorùbá nation ni ọ̀nà àbáyọ, bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Yorùbá nation ló lè ṣe. Bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá àní rí yìí báyìí lọ lórí eléyìí. A ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwó. Ẹni tó bá ní a máa bọ̀ òun là ní dé bá o. Kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.